ìjà burúkú tún ṣẹlẹ̀ láàrin Àtíkù àti àwọn ọmọ Tinubu nítorí ọ̀rọ̀ Gbajabiamila yìí ni o. Bí ìjọba Nàìjíríà bá rò pé rírí tí àwọn rí ọkùnrin Adéníyì Adéyẹmí Matthew, ẹni tí òun àti Fẹ́mi Gbajabiamila olórí àwọn òṣìṣẹ́ ààrẹ jọ ń ṣe fàákájà mú yóò dùn mọ́ àwọn èèyàn nínú, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀ aráàlú nínú wọn kò dùn rárá pé àwọn ọlọ́pàá mú Adéyẹmí. Ohun tí wọ́n ń sọ ni pé kò sí ọ̀nà míì láti dojú ọ̀rọ̀ náà rú ju mímú tí wọ́n mú ọkùnrin náà lọ. Àwọn yìí ní Adéyẹmí mọ ohun tó ń ṣe nígbà tó fi ń kọ̀wé sí Tinubu àti àwọn èèyàn àgbáyé gbogbo. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ọkùnrin náà ní òun kò jẹ̀bi tàbí kò mọ̀ pé èyí tí òun ṣe yìí ti bu òun lọ́wọ́. Àmọ́ ohun tó jọ pé ó mú ìbẹ̀rù wá ni pé bí àwọn ọlọ́pàá bá gbá òun mú tí kì í ṣe gbangba ni wọ́n ti mú òun, wọn yóò pa gbogbo òótọ́ tó bá wà nídìí ọ̀rọ̀ náà mọ́ òun nínú ni. Ohun táwọn èèyàn sì ń sọ nílùú kiri náà nìyẹn. Ṣé mo mọ ìwà aráalé mi kì í ṣe èébú ara? Àjẹ́ tó ń pa àgbàlagbà tó ti gbó jẹ, ìṣẹ́jú mélòó ni yóò wá fi pa ọmọdé jẹ? Pé mímú tí wọ́n mú ọkùnrin yìí yóò dojú ẹjọ́ náà rú pátá. Ìjọba yóò sì lè lo àsìkò náà láti fi dáàbò bo àwọn èèyàn ńláńlá tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí ni. Àwọn tí wọ́n ń sọ báyìí kiri ní níwọ̀n ìgbà tí ẹjọ́ náà ti wà nílé ẹjọ́, tí ọkùnrin náà kò sì yéé fi lọ́ọ̀yà ránṣẹ́ sílé ẹjọ́, kò sí ohun méjì tó yẹ kí Tinubu ṣe ju láti ṣètò ààbò tó péye fún un lọ, kó lè máa lọ sí ilé ẹjọ́ náà déédéé kí wọ́n sì rí i pé wọ́n fi sí ibi tí ọwọ́ àwọn tó fẹ́ tú àṣírí wọn kò fi ní tó. Àmọ́ pẹ̀lú èyí tí wọ́n ṣe yìí, bí ẹni tó mọ̀ọ́mọ̀ fà á lé àwọn ọ̀tá lọ́wọ́ ni, torí kò sí ẹjọ́ tí aáyán fẹ́ rò níwájú ìgbìmọ̀ tó jẹ́ àwọn adìẹ ni wọ́n wà níbẹ̀, yóò jẹ̀bi gbẹ̀yìn náà ni. Ohun tí Alhaji Atiku Abubakar sọ lánàá òde yìí nìyẹn, ohun tó sì dá ìjà gidi sílẹ̀ láàrin òun àti àwọn ọmọọṣẹ́ Tinubu nílé iṣẹ́ ààrẹ nìyẹn. Ṣe ní ọjọ́ ìṣẹ́gun ìjẹta yìí ni wọ́n gbá ọkùnrin Adéyẹmí tó ní òun ní ọ̀gá àgbà iléeṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council PFIPC mú, tí wọ́n sì fà á lọ sí Àbújá. Àwọn ọlọ́pàá ní ọkùnrin náà ti ń sá mọ́ àwọn lọ́wọ́ tipẹ́ kó tó wá di pé àwọn wá dé ìtòsí Iléṣà níbi tí àwọn ti mú un. Adájọ́ Muhammadu Umar ló pàṣẹ pé kí wọ́n wá, tí wọ́n bá sì ti rí i kí wọ́n mú un, nítorí kò farahàn nílé ẹjọ́ òun ní ọjọ́ 14 oṣù yìí gẹ́gẹ́ bí àwọn ti pa á láṣẹ fún un. Lọ́ọ̀yà Adéyẹmí, Genesis Francis, ti sọ fún ilé ẹjọ́ pé oníbàárà òun ò lè wá sílé ẹjọ́ nítorí ẹ̀rù ń bà á. Ó ní àwọn ọ̀tá pọ̀ fóun nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ náà dé, tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti pa òun. Adájọ́ Umaru ní kí àwọn ọlọ́pàá lọ mú un wá ṣá, ilé ẹjọ́ yóò dáàbò bò ó, kò sí kinní kan tí yóò ṣe é lọ́dọ̀ àwọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò gbà pé kinní kan kò ní ṣe Adéyẹmí, nígbà tí kì í ṣe pé ilé adájọ́ ni yóò máa gbé, tó jẹ́ àgọ́ ọlọ́pàá ni. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yìí gan sì ní ìbẹ̀rù ọ̀pọ̀ èèyàn pé tí wọn ò bá tiẹ̀ pa á, wọn yóò jẹ́ níyà débi pé tí yóò bá fi jáde padà wá sílé ẹjọ́, kótókótó míì ni yóò máa sọ lẹ́nu, níbẹ̀ lọ̀rọ̀ náà yóò sì ti dàbàrú. Níjọ́ kejì tí wọ́n mú, ìyẹn lánàá yìí, ni Àtíkù wá sọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kọjá ọ̀rọ̀ Adéyẹmí o, pé ọ̀rọ̀ tó gbé ìwà ìbàjẹ́ burúkú tó ń lọ lọ́wọ́ nínú ìjọba Tinubu yìí jáde ni. Ó ní ọ̀rọ̀ náà ti kúrò ní ti Adéyẹmí, àfi tí a bá fẹ́ purọ́ fúnra wa. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ṣe ń pè fún ìgbìmọ̀ oníwádìí àdádúró nìyẹn. Ìgbìmọ̀ tí kì í ṣe iléeṣẹ́ ìjọba, tí kò sì ní kinní kan ṣe pẹ̀lú wọn. Pé ìgbìmọ̀ yìí yóò lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nígbà tí ò bá ti ní kinní kan tí ìjọba fi lè halẹ̀ mọ́ wọn. Ṣùgbọ́n pé ICPC tàbí ilé ẹjọ́ tàbí àwọn ọlọ́pàá ni yóò wádìí ọ̀rọ̀ Adéyẹmí yìí, ìjọba kàn fẹ́ fi kinní náà ṣe arúmọjẹ lásán ni. Àtíkù ní ohun tí ọ̀rọ̀ yìí ṣe kọjá Adéyẹmí ni pé kí iléeṣẹ́ kan tó dìde, tí ìjọba àpapọ̀ sì ní àwọn kò mọ iléeṣẹ́ náà rí, àmọ́ tí ẹni tó ń ṣe olórí iléeṣẹ́ náà lè dé ọ̀dọ̀ gbogbo àwọn tó ga jù nínú iṣẹ́ ọba, tó dé ọ̀dọ̀ akọ̀wé àgbà pátá fúnjọba orílẹ̀-èdè yìí, Secretary to the Government of the Federation, tó dé ọ̀dọ̀ olùṣirò owó àgbà, Accountant General of the Federation, tó dé báǹkì àpapọ̀ ilé wa, Central Bank of Nigeria, tó dé ọ̀dọ̀ àwọn EFCC, tó dé Secretariat ìjọba àpapọ̀. Gbogbo ibi tó sì ń dé yìí ni wọ́n ti ń fún un ní gbogbo ohun tó bá ń fẹ́ àti lẹ́tà oríṣiríṣi. Bẹ́ẹ̀ ló sì sọ pé lẹ́tà tí wọ́n fi gba òun síṣẹ́ gan olórí òṣìṣẹ́ ọ́fíìsì ààrẹ,
ìyẹn Fẹ́mi Gbajabiamila ló fún òun. Ohun tí yẹn túmọ̀ sí ni pé Tinubu nìkan tó jẹ́ olórí ìjọba Nàìjíríà fúnra ẹ̀ ní Adéyẹmí kò dé ọ̀dọ̀ ẹ̀. Síbẹ̀ náà ó dé ọ̀dọ̀ ẹni tó súnmọ́ ọ jùlọ. Èyí ni pé nínú ìjọba Nàìjíríà tí Tinubu ń ṣe olórí ẹ̀ yìí kò sí ibi tí Adéyẹmí kò tẹsẹ̀ bọ̀ níbẹ̀, bí Àtíkù ti ń sọ nìyẹn. Àtíkù wá wí pé kò sí bí Adéyẹmí nìkan ṣe lè ṣe gbogbo ohun tó tó báyìí, pé kò ṣeé ṣe ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni kékeré ni yóò wà lẹ́yìn ẹ̀, àwọn èèyàn ńláńlá gan ni. Ọkùnrin tó fẹ́ dupò ààrẹ lórúkọ ADC náà ní gbogbo ọmọ Nàìjíríà pátá ló lẹ́tọ̀ọ́ láti mọ ẹni tó fàṣẹ sí orúkọ PFIPC yìí gan. Iléeṣẹ́ náà kò sákàn déédéé lálẹ́ hù lẹ́ẹ̀kan náà. Ẹnìkan ló fọwọ́ sí tó sì fún un lórúkọ. Ta ló wà lẹ́yìn ẹ̀ tó fi ń lè wọ àwọn iléeṣẹ́ ìjọba ńláńlá wọ̀nyí lọ? Ta ló bá gba ọ́fíìsì sínú sẹkítẹ́ríà? Paríparí ẹ̀ sì ni pé ta ló forúkọ ẹ̀ sínú bọ́jẹ́ẹ̀tì? Ta ló sì lọ sílé ìgbìmọ̀ aṣòfin láti sọ̀rọ̀ lórí owó tí wọ́n kọ sínú bọ́jẹ́ẹ̀tì yìí, ìyẹn 1.3 billion naira? Àtíkù ní ohun tínú òun ò ṣe dùn, òun sì mọ̀ pé inú ọ̀pọ̀ èèyàn náà ò dùn, ni pé táwọn ọlọ́pàá bá fi mú èèyàn kan pamọ́ báyìí, òótọ́ tó bá yẹ kó jáde kò ní jáde mọ́, pàápàá ọ̀rọ̀ tó bá kan àwọn èèyàn ńlá nínú ìjọba, pé nígbà tí wọn yóò bá sì máa gbọ́ báyìí ó lè bẹ̀rẹ̀ sí sọ kótókótó pé àwọn alátakò kan, àwọn èèyàn kan tí kò fẹ́ tààrẹ ni wọ́n rán òun níṣẹ́. Ọkùnrin tí wọ́n ń pè ní Wàsíù Adámáwá náà ní ọ̀rọ̀ yìí ti ju Adéyẹmí nìkan lọ, nítorí ó ti kúrò ní pé bóyá wọ́n dá iléeṣẹ́ sílẹ̀, ó ti di èyí tí wọ́n ṣílẹ̀kùn ìjọba Tinubu yìí fún Adéyẹmí, tó sì ń wọ gbogbo yàrá tó wà nínú ilé ìjọba náà tí kò sì síbì kan tó jẹ́ ibi èèwọ̀ tàbí ibi ìbẹ̀rù fún un. Ó ní bí wọ́n bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tòótọ́ lẹ́nu ọkùnrin yìí, kì í ṣe lọ́dọ̀ àwọn ọlọ́pàá tàbí àwọn ICPC ni wọn yóò mú un lọ, kí wọ́n tètè wá ìgbìmọ̀ adádúró kí wọ́n sì dáàbò bo ọkùnrin náà dáadáa lọ́wọ́ àwọn apanipòótọ́. Ìyẹn l'Àtíkù ṣe sọ pé níbi tí ọ̀rọ̀ dé yìí o, kò sẹ́ni tó lè tú àṣírí ọ̀rọ̀ yìí ju ilé ìgbìmọ̀ aṣòfin wa lọ. Ṣùgbọ́n ilé ìgbìmọ̀ aṣòfin náà ní wàhálà tiwọn. Àwọn náà ń jà lórí ọ̀rọ̀ yìí ni. Bí àwọn kan ti fẹ́ kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí dìde lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ làwọn kan ń takú, pàápàá àwọn tí wọ́n jẹ́ adarí ilé ìgbìmọ̀ náà. Wọ́n ní àwọn ò fẹ́ pé Tinubu ti gbé ẹjọ́ náà lọ sọ́dọ̀ àwọn ICPC, kò sì sí ìdí kan tí àwọn fi gbọ́dọ̀ máa yọ ara àwọn lẹ́nu mọ́. Ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ àná òde yìí ni ariwo tún sọ. Ohun tó sì fa ariwo náà ni pé ẹni tó ti ń bá wọn fà á tẹ́lẹ̀, Sẹ́nẹ́tọ̀ Suleiman Kawu láti Kánò ló tún dìde. Ó ní ọ̀rọ̀ yìí ò yé òun o. Òun kò mọ ìdí tí àwọn fi ń sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí o, pé ó yẹ kí àwọn gbé ìgbìmọ̀ oníwádìí tàwọn dìde nílé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí, pé bí kò jù kí àwọn lè mọ ẹni tó wá sílé ìgbìmọ̀ aṣòfin tó wá sọ̀rọ̀ níwájú àwọn lásìkò tí àwọn ń béèrè nípa owó tó wà nínú bọ́jẹ́ẹ̀tì àti bí wọ́n ṣe fẹ́ ná. Ó ní àbí kí ló burú nínú kí àwọn mọ àwọn èèyàn tó wá síwájú àwọn fọ́rọ̀ yìí, nígbà tí àwọn ti padà rí i báyìí pé wọ́n gbá àwọn ni, ayédèrú ni gbogbo tí wọ́n kó kalẹ̀ tí wọ́n wá gbé síwájú àwọn. Ṣé ọkùnrin náà ti sọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé kí wọ́n jẹ́ kí àwọn gbé ìgbìmọ̀ tàwọn náà dìde láti wádìí ọ̀rọ̀ Adéyẹmí àti Gbajabiamila pẹ̀lú iléeṣẹ́ PFIPC yìí nítorí nǹkan ìtìjú ni. Àmọ́ adelé alága ilé lọ́jọ́ náà, Jibrin Barau, ní kó má yára ẹ̀ lẹ́nu, ọ̀rọ̀ ti wà níwájú ICPC, àwọn ò sì lè ṣe kinní kan nígbà tó ti jẹ́ ààrẹ fúnra ẹ̀ ló gbé ọ̀rọ̀ náà lọ tó sì pàṣẹ 30 ọjọ́ fún wọn. Bó ti tún gbé ẹnu lé ọ̀rọ̀ yìí lánàá ni olórí ilé pátá fúnra ẹ̀, Godswill Akpabio, ní àlàyé wo ló tún kù tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí, ṣé bí wọ́n ti sọ fún un pé ọ̀rọ̀ ti wà níwájú ICPC. Kawu ní òun dúpẹ́, òun sì kí ààrẹ Tinubu pé ó dìde sọ̀rọ̀ náà, àmọ́ ọ̀rọ̀ náà kan àwọn pàápàá, ààrẹ ò sì lè ṣiṣẹ́ tàwọn fáwọn. Kawu ní iwájú àwọn ni wọ́n gbé bọ́jẹ̀tì wá, kì í ṣe iwájú ààrẹ. Àwọn làwọn sì fọwọ́ sí bọ́jẹ̀tì ayédèrú, kì í ṣe ààrẹ. Kí wá làwọn náà kò ní wádìí ọ̀rọ̀ yìí kí àwọn lè fi ṣe àríkọ́gbọ́n torí ọjọ́ míì, kí àwọn wo ibi tí ìfojúfò àti àṣìṣe àwọn ti wáyé. Bẹ́ẹ̀ ọkùnrin náà ti sọ níta gbangba tẹ́lẹ̀ pé kò sí ohun tó jẹ́ bàbàrà nínú kí òun jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin o. Bóun ò bá jẹ́ òun ò jẹ́ náà ni. Pé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, òun ò lè ṣe kí òun má sọ tẹnu òun. Ohun tó bá sì gbà làwọn yóò jọ fún un. Ṣùgbọ́n Akpabio ní kí ló ń dààmú ara ẹ̀ for nothing sí.
pé ọ̀nà méjì lọ̀rọ̀ ti pín sí báyìí. Ó ti wà lọ́dọ̀ àwọn ICPC. Bí àwọn bá sì bẹ̀rẹ̀ ìwádìí kan bí ìgbà tí àwọn ń dá iṣẹ́ sí méjì ni. Bẹ́ẹ̀ ni kinní ọ̀hún wà níwájú ilé ẹjọ́. Bí àwọn bá sì ń dá sọ̀rọ̀ náà báyìí, àwọn ń ṣẹ̀sófin ilé ẹjọ́ nìyẹn. Nítorí bẹ́ẹ̀ kò sí èyí tó kan àwọn nínú ọ̀rọ̀ yìí mọ́ kí àwọn jókòó máa wòye ibi tí iná ọ̀rọ̀ náà ń jó lọ ni. Ọ̀rọ̀ náà kò tẹ́ Kàwú lọ́rùn o, kò tẹ́ ẹ lọ́rùn rárá. Bó ti ń mirí ló ń pòṣé. Àmọ́ gbogbo ìlérí akọ aláǹgbá ṣé bí yóò kàn fi sọ ògiri lásán náà ni. Kò sí kẹ́lẹ́ kan tó rò mọ́ adìyẹ lè fi ẹyẹ àṣá ṣe. Ohun tí Àtíkù kò ṣe lè gbójúlé tàwọn aṣòfin nìyẹn. Àwọn ọmọlẹ́yìn Tinubu tilẹ̀ ti sọ fóun pàápàá pé kó fi ara ẹ̀ sípò àgbà o. Ibi gẹ̀rẹ̀jẹ̀ là á bá gbà, torí àgbà tó bá so yangan mọ́dì yóò sọ ara ẹ̀ di aláwàdà adìyẹ ni. Tèmítọ́pẹ́ Àjàyí, ọ̀kan nínú àwọn alukoro ààrẹ, sọ fún àwọn oníròyìn Punch pé fún ẹni tó ń làkàkà láti dé ipò ààrẹ Nàìjíríà, àwọn ohun tí Àtíkù ń sọ yẹn ò tọ́ sí i. Ọkùnrin náà ń sọ̀rọ̀ lórúkọ ìjọba Tinubu pé nígbà tí ààrẹ gbé ẹjọ́ lọ síwájú ICPC tí òun Àtíkù ń sọ pé kò dáa, ṣé tí òun bá di ààrẹ bí yóò ṣe máa fọwọ́ pa àwọn ẹ̀ka ìjọba tó bá ń ṣiṣẹ́ wọn rẹ́ náà nìyí, tí yóò ní wọn kò wúlò kankan? Àbí kí lohun tó ń sọ lẹ́nu gan tí kò dùn yìí? Àjàyí ní lábẹ́ òfin Nàìjíríà, ìgbìmọ̀ oníwádìí wo ló tún dá dúró ju ICPC lọ? Ṣé tó bá jẹ́ òun náà ló ń ṣe ààrẹ, yóò ní òun kò ní àgbójúlé nínú ìgbìmọ̀ ICPC àti àwọn ìgbìmọ̀ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ yẹn ni? Ó ní gbogbo ìlàkàkà tí Àtíkù ń ṣe láti di ààrẹ Nàìjíríà, ṣé tó bá di ààrẹ náà tán bí yóò ti máa gbá àwọn iléeṣẹ́ ìjọba gbogbo sẹ́gbẹ̀ẹ́ kan náà nìyí? Pé ó yẹ kó mọ̀ pé èyí tí òun wí yẹn kò sọ̀rọ̀ nínú ẹ̀ o. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ ní kí Àtíkù lọ fìkàlẹ̀ sí pé kó yé bẹ́ lórí ọ̀rọ̀ tí kò bá kàn án, torí bí ewúrẹ́ bá ṣe wérewère ẹ̀ tó kó sí kànga, ohun tí ojú ẹ̀ bá rí lọ́hùn-ún kó faramọ́ ni o. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ èdè àìyedè tó tún wáyé láàrin Àtíkù àti iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ Fẹ́mi Gbajabiamila àti Adéníyì Adéyẹmí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.